A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú àwọn ikọ̀ rẹ̀ ṣe àyájọ́ ayẹyẹ àkọ́kọ́ fún ìjọba tiwantiwa gẹ́gẹ́ bí olórí apàṣẹ ológun ilẹ̀ Nàìjíríà ní ilé agbára ní ìlú Àbújá. Wákàtí mẹ́ta lẹ́yìn tí Tinubu bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ ní aago 7 òwúrọ̀ àná lórí ẹ̀rọ amóhùnmáwòrán ni ó dé láti ṣe àbẹ̀wò sí ayẹyẹ ìbu ọlá Guard of Honour tí wọ́n pèsè sílẹ̀ sí ilé agbára. Ayẹyẹ yìí wá pẹ̀lú àfihàn eré ìbílẹ̀. Lára àwọn tí wọ́n jọ péjú-pésẹ̀ síbi ayẹyẹ ọ̀hún láti rí igbákejì rẹ̀ Kashim Shettima, ààrẹ ilé-ìgbìmọ̀ Ahmed Lawan, agbẹnusọ fún ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin Fẹ́mi Gbàjàbíàmílà pẹ̀lú akọ̀wé fún ìjọba àpapọ̀ Senator George Akume. Nígbà tí ó ń sọ̀rọ̀, George Akume ní June 12 ṣe àfihàn ẹ̀tọ́ ọmọ ènìyàn, ẹ̀tọ́ láti dìbò kí wọ́n sì yan olórí. Ó tẹ̀síwájú wípé Ààrẹ Tinubu jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tí ó jà fitafita fún èyí. Ìdí nìyí tí inú wọn fi dùn ní ọjọ́ tòní wípé ó wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ elépo NNPCL ti fi àtẹ̀jíṣẹ́ tuntun ránṣẹ́ sí àwọn olókoòwò epo lórí oye tí wọ́n máa gbé epo. Ìgbésẹ̀ yìí wáyé ní ọ̀sẹ̀ méjì lẹ́yìn tí ìjọba àpapọ̀ kéde àyọkúrò ìrànwọ́ epo. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé síwájú àkókò yìí, iye tí ó lé ní mílíọ̀nù 7 náírà (7.7 million naira) ní ọkọ̀ epo kan. Ní báyìí, ìwé ìfiránṣẹ́ láti ọ̀dọ̀ NNPCL ti wá gba àwọn olóòwò epo ní ìmọ̀ràn wípé kí gbogbo àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ san owó àtijọ́ yìí ṣe àfikún owó wọn pẹ̀lú tuntun tàbí kí wọ́n wá gba owó wọn padà. Adarí àjọ olówó epo Mike Osatuyi fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀, ṣùgbọ́n ó ní yóò ṣòro díẹ̀ fún àwọn agbépo kọ̀ọ̀kan láti rí àfikún ńlá yìí fún owó epo. Ohun tí èyí túmọ̀ sí ni wípé ẹni tó ń ra odidi ọkọ̀ epo tẹ́lẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ra ìlàjì ọkọ̀ tàbí ìlàrin. Ó ní àdínkù yóò bá iye epo tí ará ìlú ń rí lò lójúmọ́. Ọ̀sẹ̀ tí ó kọjá ní alága àná fún àjọ agbépo Túnjí Oyèbánjí sọ fún akọ̀ròyìn wípé ṣíṣe àyọkúrò ìrànwọ́ epo yóò mú òpin bá ìwà ìbàjẹ́. Bákan náà ni ó sọ wípé ṣíṣe àlékún owó epo láti ọ̀dọ̀ NNPCL yóò mú ọ̀pọ̀lọpọ̀ olówó epo kéréje kó gbá wọlé tí àwọn olókoòwò ńlá yóò gba okòòwò wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch. Bákan náà, àjọ àwọn òṣìṣẹ́ NLC ti sọ wípé pẹ̀lú gbogbo kùdìẹ̀kudiẹ tí orílẹ̀-èdè Nàìjíríà ń kojú, kò sí ìjọba tí ó dàbí ìjọba tiwantiwa. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ onídùúró ààrẹ Comrade Adéwálé Adéyanjú ni àjọ náà ti sọ wípé kò ní fi ṣe àdojúkọ orílẹ̀-èdè. Ọmọ orílẹ̀-èdè ṣì ń jẹ ìgbáládùn ẹ̀tọ́ sí ọ̀rọ̀ sísọ àti ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀tọ́ láti yan olórí. Adéyanjú nínú ìsàmì ayẹyẹ pẹ̀lú ọmọ orílẹ̀-èdè sọ wípé ìjọba tiwantiwa dá lórí ìpinnu láti yẹ̀bá kúrò nínú ìjọba ológun àti apàṣẹ. Nínú ìjàǹgbara yìí, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ṣòfò, àìmọye okòòwò tí ó parun, tí ọ̀pọ̀ sì di aláìnílé. Síbẹ̀síbẹ̀, àwọn ọmọ orílẹ̀-èdè wà ní ìṣọ̀kan. Ìdí nìyí tí a fi ń ṣe ayẹyẹ àyájọ́ láti fi bu ọlá fún àwọn akọni, pàápàá jùlọ olóyè MKO Abíọ́lá tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀. Wọ́n wá gba orílẹ̀-èdè ní ìmọ̀ràn láti túbọ̀ dúró ṣinṣin, pàápàá jùlọ nínú ìdìbò tí kò ní àbàwọ́n, ìjọba ará ìlú àti ìfọwọ́sowọ́pọ̀ ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti bu ọwọ́ lu àbádòfin tí ó ní í ṣe pẹ̀lú ààyè owó yíyá fún ètò ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́. Èyí jẹ́ ọ̀kan lára ìlérí rẹ̀ nígbà ìpolongo ìbò láti mú ìrọ̀rùn bá ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Délé Aláké tí í ṣe ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ ni ó ṣe àfihàn ìgbésẹ̀ yìí fún àwọn akọ̀ròyìn ní ìrọ̀lẹ́ àná.
ó bu ẹnu àtẹ́ lu àhesọ wípé ìgbésẹ̀ yìí yóò mú àlékún bá owó iléèwé àwọn akẹ́kọ̀ọ́. Ó ní àwọn méjèèjì kò papọ̀ rárá. Ó tẹ̀síwájú wípé ìgbésẹ̀ yìí wáyé láti lè mú ìdíwọ́ kúrò nínú ètò ẹ̀kọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè. Ààrẹ àná fún àjọ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè, Sunday Àṣefọ́n, ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí oríire tí yóò fún àwọn ọmọ òrukàn àti aláìní ní àǹfààní àti kẹ́kọ̀ọ́. Àṣefọ́n fi kún un wípé ìgbésẹ̀ yìí ṣàfihàn wípé orílẹ̀-èdè Nàìjíríà ń lépa àti wà ní ìpele kan náà pẹ̀lú àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ń ṣe irúfẹ́ àlàálẹ̀ bẹ́ẹ̀. Ó ní àwọn gbọ́ nínú ìpolongo ìbò, ṣùgbọ́n àwọn kò mọ̀ wípé yóò wá sí ìmúṣẹ ní kíákíá. Láì tíì lo oṣù kan lórí oyè, ààrẹ ti dẹ́rìn pa ẹ̀kẹ́ àwọn akẹ́kọ̀ọ́. Inú òbí àti akẹ́kọ̀ọ́ dùn gidigidi sí irúfẹ́ ìgbésẹ̀ yìí. Ṣùgbọ́n ààrẹ ẹgbẹ́ àwọn olùkọ́ gbogbonìṣe, Anderson Ezeibe, sọ wípé àjọ náà yóò ṣe àgbéyẹ̀wò òfin ọ̀hún kí wọ́n tó lè sọ ohunkóhun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ìdílé olóògbé Moshood Káṣímáwo Ọláwálé Abíọ́lá ti sọ wípé àwọn ní ìgbàgbọ́ wípé ìjọba àpapọ̀ yóò san gbogbo ẹ̀tọ́ tí ó yẹ MKO Abíọ́lá fún ìdílé rẹ̀. Wọ́n rọ Ààrẹ Bọ́lá Tinubu láti ṣe àgbéyẹ̀wò ìbéèrè wọn yìí. Akọ̀wé ẹbí tí í ṣe ọmọkùnrin Abíọ́lá, Amin, ni ó sọ eléyìí níbi àkànṣe àdúrà tí ó wáyé ní ilé ẹbí wọn tí ó wà ní Gbàgúrà, ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Ó ní ìjọba Tinubu ní ìkáwọ́ láti rí i dájú wípé gbogbo ẹ̀tọ́ bàbá wọn ni yóò tó ẹbí lọ́wọ́. Amin ní yàtọ̀ sí ẹ̀tọ́ bàbá wọn, ìjọba àpapọ̀ gbọ́dọ̀ mú èròǹgbà bàbá wọn nínú òṣèlú wá sí ìmúṣẹ fún ará ìlú. Nínú ọ̀rọ̀ rẹ̀, aṣojú gómìnà ìpínlẹ̀ Ògùn, igbákejì rẹ̀ Noimot Salako Oyedele, sọ wípé lẹ́yìn 30 ọdún ìdìbò June 12, ó ṣe pàtàkì láti máa ṣe ìrántí akitiyan olóògbé Abíọ́lá nínú jíjà fún ìjọba tiwantiwa. Ó fi kún un wípé Abíọ́lá gbé ìgbésí ayé tó ṣeé fi yangàn. Gómìnà wa fi àǹfààní yìí ké sí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti máa gbàdúrà kí wọ́n sì ṣe àtìlẹ́yìn fún ìjọba Tinubu nítorí àyọkúrò ìrànwọ́ epo wà fún àǹfààní orílẹ̀-èdè ni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Guardian bákan náà. Ìlúmọ̀ọ́ká lórí ẹ̀rọ alátagbà Instagram, Idris Okuneye, tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky, ti sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin olùgbé ìlú Èkó ni wọn kì í fọ eyín wọn. Bobrisky, tí ó tún pe ara rẹ̀ ní Ìyá Èkó, Mommy of Lagos, sọ wípé àwọn ọ̀dọ́kùnrin ìpínlẹ̀ Èkó ní eyín aláwọ̀ òféèfé yellow teeth tí wọn kì í fọ̀. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n dùn ún wò lójú, síbẹ̀ òun kórìíra ìwà ìdọ̀tí yìí láti ara wọn. Láfikún, Ìyá Èkó ní kò ṣeé ṣe láti máa mú àwọn aléyínláyà yìí ní tipátipá fọnu fún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.